Gomina méjìdínlógún là ń túdí wọn wò lọ́wọ́lọ́wọ́. EFCC tú àṣírí ńlá. Alága àjọ tó ń gbógun ti ìwà ṣíṣe owó ìlú báṣubàṣu Economic and Financial Commission EFCC Ọláolú Kóyèdé ti sọ pé gómìnà ìpínlẹ̀ méjìdínlógún làwọn ń ṣèwádìí wọn lọ́wọ́lọ́wọ́. Níbi ètò ìlanilọ́yẹ̀ kan tí wọ́n gbé kalẹ̀ lórí òfin tó rọ̀ mọ́ ṣíṣe owó náírà níṣekúṣe eléyìí tó wáyé nílùú Èkó láìpẹ́ yìí ni Olúkóyèdé ti sọ pé ṣe làwọn dúró pé kí àwọn gómìnà wọn parí ìṣèjọba wọn kọ́wọ́ àwọn lè tẹ̀ wọ́n. Ó ní àwọn kì í dúró kí wọ́n parí àsìkò wọn gẹ́gẹ́ bí gómìnà kí àwọn tó bẹ̀rẹ̀ ìwádìí. Ó ní ìwádìí yóò ti bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n ti wà lọ́fíìsì, àwọn yóò kàn gbé ìgbésẹ̀ tó kù ní kété tí wọ́n bá ti kúrò níjọba. Ọ̀gá EFCC yìí ṣàpẹẹrẹ gómìnà kan tí wọ́n ń ṣèwádìí. Ó ní bó ṣe parí ló sá lọ sórílẹ̀-èdè UK kí EFCC má bàa mú. Ó ní ọ̀sẹ̀ yẹn jẹ́ ọ̀sẹ̀ tó fẹ́ ṣe ayẹyẹ ọjọ́òbí rẹ̀. Ó sì pé àwọn èèyàn jọ sínú òtẹ́ẹ̀lì tó dé sí lọ́hùn-ún. Olúkóyèdé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí ayẹyẹ náà ṣe ń lọ lọ́wọ́ ni gómìnà yìí bẹ̀rẹ̀ sí fi owó pounds lé àwọn èèyàn lórí. Báyìí ni àwọn kan ránṣẹ́ sí máníjà òtẹ́ẹ̀lì yìí. Ó sì yà lẹ́nu nítorí kò rí ibi tí ẹnikẹ́ni ti ná owó orílẹ̀-èdè wọn bẹ́yẹn rí kí a lọ sí pé àwọn 911. Nígbà tí àwọn ọlọ́pàá agbègbè náà débẹ̀, Olúkóyèdé sọ pé wọ́n fi páńpẹ́ mú gómìnà àtijọ́ yìí, wọ́n sì fẹ́ gbé sínú ọkọ̀ wọn, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ àti gómìnà méjì tí wọ́n lọ sí London nítorí tirẹ̀ bá bẹ̀bẹ̀ pé kì í ṣe alárùn ọpọlọ tí máníjà òtẹ́ẹ̀lì náà rò pé ó jẹ́. Ó ní àjọ náà kò gbọ̀jẹ̀gẹ̀ rárá. Gbogbo àwọn gómìnà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí wọn yìí ni wọn yóò bá ṣẹjọ́ ní kété tí wọ́n bá ti parí sáà wọn.